a tún ti dé bá ṣe máa ń dé bí ewé adé mo láwa ni a ó máa wá ẹ̀yin ni màá máa bá Ọlọ́run ní fi ẹnìkan ṣàfẹ́rẹ́ ẹnìkan ká má fọ̀rọ̀ gùn mo ní kí n já yín sí bó ṣe ń lọ lábala bó ṣe ń lọ lélẹ̀ pápápá kí n já yín sí kó tó di pé ọjọ́ lọ mo ní ààrẹ ti orílẹ̀-èdè South Africa torúkọ rẹ̀ ń jẹ́ Cyril Ramaphosa ó ti fẹnu gbolẹ̀ níwájú òkú ààrẹ tẹ́lẹ̀ rí orílẹ̀-èdè Zimbabwe tó papòdà torúkọ rẹ̀ ń jẹ́ Robert Mugabe nígbà tó ń sọ wípé ní ìbànújẹ́ ńláńlá ló jẹ́ fóun o wípé àwọn ọmọ orílẹ̀-èdè South Africa wọ́n ṣàkọlù sí àwọn ọmọ orílẹ̀-èdè Zimbabwe. Mo ní mo já yín sí lápá bó ṣe ń lọ kí n má lọ gọra yín wá wo gbígbọ́n mi sí omi òtó bó ṣe ṣẹlẹ̀ nígbà tí adarí ìjọ torúkọ rẹ̀ ń jẹ́ Friday Imekai nígbà tí ò rí àwọ̀ parí láàrin Oshiomhole àti gómìnà Obaseki àwọ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn bàbá ò rí parí èyí ó gbójú rọ. Lábala bó ṣe ń lọ bákan náà mo ní ọwọ́ àjọ EFCC ó ti ba Director General ti ìlú Sokoto torúkọ rẹ̀ ń jẹ́ Abdullahi Saidu pẹ̀lú Bashar Dodoiya tó jẹ́ akọ̀wé ìṣirò fún Bashar tó jẹ́ akọ̀wé ìṣirò fún Abdullahi Saidu nígbà tí àwọn méjèèjì wọ́n ṣe kíni tí wọ́n pàdé àpòpọ̀ tí wọ́n kó owó àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n kó sí àpò ara wọn ọwọ́ àwọn EFCC ti kíni ó ti bà wọ́n. kí n má já yín sí bó ṣe ń lọ kí n má lọ gọra yín mo ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé àwọn òṣìṣẹ́ tí òǹkà wọn lọ ní 22 ni wọ́n fìdí rẹmi ìyẹn 422 ni wọ́n fìdí rẹmi nígbà tí wọ́n wádìí wọn dáadáa wọ́n rí i pé wọn kò ojú òṣùwọ̀n fún sẹ́tàǹsẹ̀ wọn tún wá níwèé ẹ̀rí wọ́n ní gbogbo wọn kọ́ wọn mọ̀ lọ́lé. wọ́n ní pánsá òfurá pánsá ṣe kí ni ó já ajá náà òfurá ajá náà ṣe kí ni òun náà mọ̀ jìnnì wọ́n ní tó nínú ọba fura ńkọ́ kó má lọ́gọ rẹ̀ ní ìyẹn ló kù. àwọn agbófinró wọ́n tún ti fi hàn wọ́n tún ti jó tó yó wa létí pé wọ́n ti rí ikú alábìnrin kan tí wọ́n pa sí ilé ìtura kan ní Rivers State ìyẹn túmọ̀ sí pé wọ́n tún ti kẹ́fín pé wọ́n pa alábìnrin kan sí ilé ìtura kan ní Rivers State ẹ̀sìn mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀kan ṣẹlẹ̀ láìpẹ́ kọ́ńkálùkù mọ̀ ṣe kíni kó má já fara o. mo ní kí n tó jẹ́ mọ yé wa bó ṣe ń lọ wọ́n ní ojú dada kan fi ṣe kíni ló fi ń sọ́rí náà wọ́n ní ká má lọ gọra wa ìròyìn tó wá létí pé àwọn agbébọn rìn wọ́n pa èèyàn 6 ní agbègbè Kogosi Gádàní ní ìlú Kaduna ìròyìn tó ń tó wá létí nìyẹn ó gba àwọn tó wà ní Kaduna pè wọ́n kí wọ́n máa ṣọ́ra ṣe kí Olódùmarè máa ṣe kíni kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wọn. lábala bó ṣe ń lọ bákan náà akọrin takasúfè táwọn èèyàn mọ̀ sí Dami Crane wọ́n ní yóò fojú balẹ̀ ẹjọ́ látàrí ẹ̀sùn ìdúkùkù lajà mọ́ni ìbanilórúkọjẹ́ àti àṣemáṣe tó ti àtọwọ́ rẹ̀ bọ́ wọ́n ní yóò ṣe kíni yóò fojú balẹ̀ ẹjọ́. bákan náà àwọn akẹ́kọ̀ọ́ fáfitì Ọ̀yẹ́ Èkìtì tí àwọn èèyàn mọ̀ sí Fúyò wọ́n ti pinnu láti fi ẹ̀hónú hàn tí àwọn ọlọ́pàá ò bá tú àwọn akẹgbẹ́ wọn tí wọ́n mú sílẹ̀ mọ̀ pé gbogbo ọ̀sẹ̀ tó kọjá ni à ń gbọ́ pé àwọn ọlọ́pàá wọn ṣekú pa ọ̀kan náà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà wọ́n sì ń fẹ́ ẹ̀hónú hàn pé àwọn èyí táwọn ọlọ́pàá mú kan ṣe kíni kan tún wọn lẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ àwọn fẹ́ ẹ̀hónú hàn ní gbangba. lábala bó ṣe ń lọ mo ní lẹ́yìn abala eré ìdárayá ó mà ṣe o obìnrin bí ọkùnrin ó fìdí rẹmi ta lóbìnrin náà mo ní jó yíwa pé Bianca Andreescu ó fojú Serena Williams ó fojú rẹ̀ winá lórí pápá nígbà tó náà ní àmì ayò 6-3 àti àmì ayò 7-5 èyí sì jẹ́ kí Andreescu gba àmì ẹ̀yẹ fún ìdíje ti US Open tí túmọ̀ sí pé Serena Williams ó ti ṣe kíni ó fìdí rẹmi. ọmọdé ò bá tó pẹpẹ ńkọ́ tàgbàlagbà náà ṣe kíni kò wọnú kèrègbè bá ṣe rí mọ ní ìròyìn tó lọ níjọ́ mẹ́jọ lélẹ̀ àmọ́ ẹ jẹ́ ká dókè lọ́nà ẹ jẹ́ ká polówó táǹtà fáwọn ará ilé mo sì jẹ́ kó yí àwọn èèyàn pé ìwọ tó bá fẹ́ darapọ̀ mẹ́tò wa àbò ní ọjà tó ń tà tó fẹ́ kí á bọ̀ polówó
kàn sí wa nílé iṣẹ́ wa Wazobia FM Onitsha ká fi tiwa ṣe kíni ká fi gbé tẹ̀ lárugẹ. Ẹ má sì gbàgbé ètò yìí náà ẹ lè darapọ̀ mọ́ wa lórí ètò yìí bóyá ẹ fẹ́ fún wa ní nǹkan méní sí méjì tí ó fi jẹ́ kí ètò yìí mọ́ lọ ní rọwọ́rọsẹ̀ àbí ẹ fẹ́ bá a ṣe onígbọ̀wọ́ ètò kò sí wàhálà ẹ darapọ̀ mọ́ wa Wazobia tìyín là ń ṣe. Now we be the culture. Now we